gbogbo àgbàlagbà lòun tó kóbọ̀ ló gbá mú gbìmù ìyàwó òun tó yẹ pé tóun bá wà lórí ẹ̀ kóbò tó ṣí dípò máa tó kóbọ̀ ó tẹ̀ tí máa rẹ̀ ń gan. ọ̀rẹ́ ìyá mi mú kodo ògo ọ̀rẹ́ ìyá mi sì dùn. àǹtí Ṣeun ó ti pé ọdún 5 ní ìsìn tèmi àtọ̀rẹ́ ìyá mi ti ń bára wa lájọṣepọ̀. ìyàwó mi ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni mo lè ti sọ fún ọjọ́ kọjọ́ tó bá ti sẹnu fótóró tó lu látẹnu èrí pé mi àtọ̀rẹ́ ìyá mi ń bára wa ní nǹkan papọ̀ ọjọ́ náà ló máa fi inú ilé ìbí sílẹ̀ kì í ṣe tírẹ́tìnù o. ṣe wá rí ìyá mi wọ́n ti pè mí láìmọye ìgbà pé kí ló wà láàrin mi àtọ̀rẹ́ àwọn tí mo dé pé wọn pé kò sí nǹkan kan. ọjọ́ tí mo lọ kí ìyá mi nílé ọ̀rẹ́ ìyá mi ń gbé tó sọ́dọ̀ ìyá mi tí bá ti lọ kí wọn lọ́ máa ní ọ̀rẹ́ àwọn béèrè mi mo máa ń yabẹ̀ máa kí àwọn náà ọmọ náà la dàgbà sí. níjọ́ tí mo wá débẹ̀ yìí mo wọlé mo kí wọn mo rí pójú wọn kọ́rẹ́ lọ́wọ́ mo wá béèrè lọ́wọ́ pé kí ló ṣe wọ́n wọ́n ní kò sí nǹkan kan ṣe mọ̀ ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ sunkún tó wọ́n á mọ̀ pé ẹni yìí ó ń sunkún wọ́n ní ẹni kò sí nǹkan kan ojú yín dẹ̀ pọ̀ kí ló ṣe yín kò sí nǹkan kan bó ṣe ń lọ báyìí mo wá fà wọ́n lọ́wọ́ wọ́n mú nǹkan dání gbogbo nǹkan tó wà lọ́wọ́ wọn sílẹ̀ mo wojú wọn mo ní nǹkan kan ṣe yín ẹ sọ fún mi ta ló ń bá yín jà kí ló ṣẹlẹ̀ mo ní kò sí nǹkan kan jàre kò sí nǹkan kan mo ní nǹkan kan wà mo lọ síbi ẹnu ọ̀nà mo tilẹ̀kùn last born wọn wà ní secondary school ìyá mi jù wọn lọ àmọ́ ọ̀rẹ́ ìyá mi ni wọn kì í ṣe bí àwọn kéré o ọ̀rẹ́ ìyá mi ló gbà bí ọdún 2 àbí lórúkọ lọ́pọ̀ ọmọ last born tí wọn ó sì wà ní secondary school so ọmọ wọn ti lọ sí school mo tilẹ̀kùn lẹ́yìn wọn ní ó yẹ máa bọ̀ wá jókòó wọn ní kó jókòó sí sitting room àwọn àjọ ń sọ̀rọ̀ ní kí ló ṣe yín ẹ sọ fún mi náà àmì láìpẹ́ bójú yín ṣe rí ṣé nǹkan ṣẹlẹ̀ sí yín ni ṣé ẹ nídìí nǹkan kan ni ṣé nìkan bá yín jà ni wọ́n ní ọkọ̀ bá wọn jà àwọn ò nídìí nǹkan kan àwọn rí àwọn wà òkè ní ẹ̀wà òkè ibi tá a ti ń sọ̀rọ̀ lọ fóònù wọn ríngì wọ́n ní kí n excuse àwọn wọn wọ yàrá lọ yàrá wọn ṣe ibi tí mi ò lè wọ̀ wọ́n wọ yàrá lọ wọ́n wá bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ èlò o ò ṣe mọ́ èmi náà mo ti mọ̀ pé ò ṣe mọ́ èmi náà ti mọ̀ pé bó ṣe máa rí nìyẹn ìgbà tí mo ti ń pè é tó ní pí kọ́ mi tó ní ṣe kíndé kan ìwọ ọmọkùnrin mo jẹ sọ fún ẹ ká tó dé ibi tá a dé yìí o mo sọ fún ẹ o mo ní mi ní máa fi o arúgbó ara máa wọ́kùnrin káàkiri o tó mọ̀ pé ò ní bá mi kalẹ̀ kó o lè sọ fún mi o ní ìsìn wá sọ fún mi bó bá ní kí n ṣe bẹ̀rẹ̀ ibo ní kí n sì bẹ̀rẹ̀ náà ìkàmà ní ẹ̀ gbogbo tó sọ yẹn wọ́n wà ní kí ló ń ṣe ìkàmà ní ẹ̀ bọ́ ti bú sẹ́kún nìyẹn wọ́n sáà sunkún wọ́n wó bọ̀lọ̀ ó ló ń bá wọ yàrá lọ wọ́n sáà bó ṣe sí kọ́tàn wọ́n kọ́ bóyá òun ṣe wọlé báyìí wọ́n kọ́ ti fóònù wọ́n gbé fóònù sílẹ̀ wọ́n á ní kí ló ṣe yín ṣé torí ọkùnrin lè wá ṣe báyìí tẹ́ bá ti ń ṣe báyìí ọkùnrin ti máa rò bí òun ti wíìnì nìyẹn èrò ọkùnrin ni wípé ẹ ti jẹ́ńtẹ́ẹ̀dì pé kò sí nǹkan tẹ́ fẹ́ dá ṣe láìsí òun bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí pé ẹ má ṣe bẹ́ẹ̀ ó ní òun ṣáà bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn wá ní kì í ṣe bẹ́ẹ̀ ọmọkùnrin yìí kò sí kò tí mi ṣe fún tán mo ṣe gbọ́ mo ṣàmùsọ̀ kò bàbá sáàsùn owó tó wá fi san fún mi kí ni mo ṣe mo ní kí ọdún bẹ̀rẹ̀ sí sunkún oníbò ṣe jù bó ní bó ṣe sunkún nǹkan dì mọ́ wọn ni wọn wá dìbọn àwọn á jókòó sórí bẹ́ẹ̀dì ibi táwọn jókòó sórí bẹ́ẹ̀dì yẹn òun á ṣàdì wọn mú òun á fọwọ́ pẹ̀ tí wọn pé ẹ má sunkún mọ́ ọlọ́kùnrin ò rí bẹ́ẹ̀ yẹn ọwọ́ tóun fi rí onígbògbòrò ẹ̀yìn lòun ti fọwọ́ra gbògbòrò ẹ̀yìn wọn ọlọ́kùnrin ò lè tó gbògbò yẹn nìkan náà ò mọ̀ nǹkan tó kọ́ mo bá òun o ọdún ni wọ́n sọ fún mi pé ó lè wọ́n dé sọ ní ṣé òun àjọ ọmọ kékeré ni ẹ̀mọ́yé bí wọ́n ṣe jókòó sórí bẹ́ẹ̀dì tí mò ń pẹ́ tí wọ́n tí ara wọn wà ní orí wọn wà níbi ọrùn mi èmi máa ń fọwọ́ra wọn lógòrò ẹ̀yìn mo fọwọ́ra wọn lógòrò ẹ̀yìn mo sí zipu aṣọ wọn sọ nǹkan kan wáò ìyá ẹ̀ nídìí okó nínú ọkàn mi but naturally nígbà tí mò ń bọ̀ mi ò ní pé mo fẹ́ wá dùn wọn àti ṣe nǹkan tí mo lọ́kàn ni pé kí wọn mo ṣe máa ń kí wọn gbogbo gbà wọ́n jẹ́ sọ pé ó ní jẹun wá jẹun wọ́n máa fọ́ọ̀sì mi máa jẹun gbà mí wọ́n lè sọ pé kíní kan wọ́n lè ní bá mi fún ìyàwó ẹ̀ bá mi ṣe kíní kan so wọn kàn fún mi bú zip yẹn báyìí wọn sọ nǹkan kan mo fọwọ́ ra wọn ìyá yìí ló lẹ̀kẹ̀ ẹ sọ lọ́wọ́n obìnrin gbogbo ẹ̀kọ́ ni káyà máa ń ta ìyá yìí ló ìlẹ̀kẹ̀ mo fọwọ́ kan ìyá yìí dé ìlẹ̀kẹ̀ ìyá yìí pátá olókùn ìyá yìí tún wọ̀ àti ṣe wọ́n fọwọ́ ra ìdí wọn báyìí bí ògbóró ìdí wọn yìí
mo ṣáà ń fọwọ́ ra mo fọwọ́ ra mi ì tí jẹ́ kó ju wọn kú ń bẹ̀ mo ṣáà ṣe ọwọ́ wọn níbi ẹ̀wù alákọ̀ọ́kọ́ mo ṣí báyìí àwọn náà ṣèjìká báyìí wọ́n bá mi ṣèjìká báyìí tí mo fi yọ ibi ọwọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ṣèjìká báyìí tí mo fi yọ nígbà tí wọ́n yọ tán tí mo yọ tán mo kàn ṣe báyìí tí mo gbọ́yàn ìyá ìsẹ̀nu lórí bẹ́ẹ̀dì ìyá yìí wọ́n sọ̀rọ̀ mo mú yan wọn pàṣẹ mo mú yan wọn aṣọ wọn nígbà mi fẹ́ yọ báyìí bọ́rọ́kọ́tọ́ báyìí ló bọ́ sílẹ̀ lẹ̀ mo kò tú pé pátó olókùn àmọ́ mi ò tú o mo kàn yẹ pàǹtì wọn lẹ́gbẹ̀ẹ́ mo fi kó wa tí mo fi kó wọn kọ́ sí Habib tán sọ báyìí mo kò rántí pé ọ̀rẹ́ ìyá mi mà níwọ̀n àti ṣe mo gbójú mi kó mi ẹgbẹ́ ẹ wo Habib kọ́ lè lè jáde Habib ò sí bí mo kàn yẹ ẹni mo kàn yẹ ẹ mo kàn kẹsẹ̀ ìyá ẹ sókè ni ìyá ẹ kan pẹ̀lú Habib olóòdè kan tó kàn ní o ṣé o tí wọ́n máa dó ẹ̀yin obìnrin mi àti ṣe ìyàwó mi tó fẹ́ dó ìyàwó mi ní Monday ní ti sọ fún ní Tuesday ní ti sọ fún láti Tuesday last week ní o tí wọ́n fẹ́ dó ìyàwó mi níjọ́ Sunday weekend pé bí a ṣó fẹ́ wà ní weekend o màá ti sọ fún láti weekend tó kọjá lọ pé let's do Sunday o jẹ́ kí ṣó wà o wàláì bí ìgbéyàwó wa ṣe rí nìyẹn mo dìbò pé báwo máa ṣe máa rojọ́ pé ìyàwó mi ò jẹ́ kí n dóhùn ṣé rí àwa méjèèjì àjọ wà ókè ni ìgbà tí mo dóyà ẹ̀tọ́ tí mo dà sí bẹ́ẹ̀ tí mo dìde ìgbà tí mo dìde wọ́n á lọ sí bedroom mi ìgbà tí màá fi padà dé wọ́n ti tilẹ̀kùn yàrá lẹ́yìn wọ́n sọ fún wọn wípé kí mi wà ń bẹ̀ yẹn kò sì kí lọ́wọ́ mi pé mo dẹ̀ fẹ́ mú kí mi wọ́n ní kí n má wọrí àwọn máa mú fún mi lọ́dọ̀ mọ́ mi ẹ ṣílẹ̀kùn ojú bá ń ti ìyá yìí ẹ ṣílẹ̀kùn wọ́n ti ṣe ìyá yìí wọ́n ṣílẹ̀kùn ó lóun bá sọ pé ó kí o dàbọ̀ òun bá parí ilẹ̀kùn wọn dé òun bá jókòó ẹni pé òun ti lọ ìyá yìí bá bú sẹ́kùn kí lóun ṣe òun rògbò ọmọ tó bí ṣojú òun ọmọ tó ń ṣojú òun ọmọ tó ṣe kíní kan ṣojú òun mo ṣàlè bí àyàn ṣe ń ṣe òun máa rògbò òun máa ṣe kíní kan ẹ̀sìn dé àwọ̀ kíní kan ó ní wọ́n ṣe yá yẹn sáà rojọ́ bẹ́ẹ̀ òun wò pé òun ṣáàjókòó sí tìrún òun háìdì síbẹ̀ bójú ẹ̀kọ́ náà wọ́n kàn ṣílẹ̀kùn tó bọ́ sí èsì tìrún báyìí tí wọ́n rí òun báyìí nǹkan ní kí ni irú ẹ̀sìn wo ló dé àwọn tó jù yín lọ gan àwọn dó wọn ẹ̀sìn wo ló wá dé ẹ̀sìn wo ló dé tẹ̀bẹ̀rẹ̀ sọ pé ẹ̀sìn dé tẹ̀bẹ̀ ṣe láyé léṣe lórí nǹkan tí ò make sense mo ṣàfẹ́ lọ mú kí mi ó lóun bá kọjá bá lọ mú kí mi lórí bẹ́ẹ̀dì ò bá juwájú wọn ní o tí lọ ni wọn ní o tí fẹ́ máa lọ ní òun tí lọ oúnjẹ tẹ máa ń ṣe fóun tó ń bá wá ẹsẹ̀ fóun ò máa jẹun ó lóun wá jókòó ó ní wọn sọ pé ṣe bẹ́ẹ̀ òun nǹkan bẹ́ẹ̀ yẹn tó ń ṣe yẹn ìlú tí ẹ bá lọ wọn ò ní tó bá ti dé wọn àpò mọ́ mi mú jókòó ibi tí mo lọ ọ̀rẹ́ yín tí mo lọ nǹkan báyìí mo lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ yín o ẹ̀yin ò lè keep secret ni bó tẹ̀ fà tèmi náà enjoy nǹkan tí mo ṣe ẹ̀yin náà enjoy nǹkan tá a ṣe àjọ enjoy mi ẹ̀yin bó sà sọ fún yín nípa ìyàwó mi wípé kò kí jẹ́ kí n fọwọ́ kàn òun ṣé fẹ́ tàbí sáà ti sọ fẹ́yìn náà so nǹkan tèmi náà need lẹ́yìn náà need so let's continue doing this kò yẹn ò jẹ́ kínní wọ́n ní ìyẹn ìbá ni Habibu tó ti lójúdu rẹ̀ lọ́wọ́ wọn á ní òkè ó pè yín kẹ́ ẹ̀ jáde ju kẹ́ ẹ̀ ṣe lè lò ẹ wo ẹjọ́ ìjẹ̀bọ̀ ẹ̀dùn o ní ìbá ni pé àmọ́ sọ bẹ́ẹ̀ mọ́ kápá pàrọ̀ ẹ̀dùn o ṣé nǹkan tí màá yẹn sọ fún òun ò jẹ́ mọ́ lélẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹni ìṣòro bóyá máa yẹ kó dé bẹ́ẹ̀ mọ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá ti di ọ̀túnla mo máa wá tí màá ti wá ń bọ̀ lọ́túnla mi ò ní ya ọ̀dọ̀ mọ́mì mi ọ̀dọ̀ yẹn ni mo bọ̀ straight Habibu owó ọ̀túnla mo ń bọ̀ kò ṣọ̀la ọ̀la yẹn mi ò wà lọ́la ọ̀túnla mo ń bọ̀ so that ẹ lè pìpì ara yín tó bá ti wá dé ọtí máa ti wá ń bọ̀ ẹ̀ máa tètè wá ọ̀dọ̀ yẹn ni mo ń bọ̀ straight mi ọ̀dọ̀ mọ́mì mi ọ̀dọ̀ yẹn ni mo ń bọ̀ straight tó wá wù yín kẹ́ ẹ gbọ́ tó wá wù yín kẹ́ ẹ má gbọ́ ọ̀dọ̀ yẹn mo ṣáà ń bọ̀ ó nínú ò bá jáde yàtọ̀ ń jáde oúnjẹ yìí wọn padà sóúnjẹ fún àwọn àjẹjọ wa lọ ó ní bí òun ṣe lògùn kọ́ orin ìgbìlẹ̀ tí wọ́n pé ògbà àgbàlagbà lòun tó kóbọ̀ ló gbà mú gbìmù ìyàwó òun tó yẹ pé tóun bá wà lórí ẹ̀ kóbù tó ṣí dégbò máa tó kóbọ̀ ó jẹ́ tí máa rẹ̀ òun gan sóhun tó kó òun máa jókòó sí orí bẹ́ẹ̀dì báyìí dé ìyàwó òun tó máa gbà tó gbà yẹn ló máa mọ̀ pé òun fẹ́ palẹ̀ mọ́ òun fẹ́ ṣe kínní òun fẹ́ ṣàgbókan ó ní òun wá wò pé ìyá kan lòun tó ló ń kírun pé ó ṣe tó ṣàdúrà fóun yìí
òbòyá yìí òun ò gbọdọ̀ mí ìsì ẹ̀ òun ò gbọdọ̀ sọ pé òun ò dùn mọ́ òun ṣàlọ́ kan pé òun mọ̀ nǹkan tó máa ṣe bóun ṣe lọ òun fẹ́ transfer 10,000 sí wọn ni wọ́n fẹ́ pé òun mo lówó tó ṣe sí mi ní ìsìn wọn ní 10,000 naira if you want nǹkan tó bá wọ nǹkan tó bá ká ẹ fi wá ṣe ẹ má wọrí one of these days máa mọ̀ nǹkan tí wọ́n ṣe Àbíbù ọba má ṣe ìyọnu pé kí ni kó má ṣe ìyọnu ẹ stop jàre èwo ni Àbíbù ọba má ṣe ìyọnu ẹ wò mo ṣáà ń bọ̀ lọ́tún náà bá sọ bẹ́ẹ̀ ó lóun bá lọ gbà tó ń délé òun ò lè think straight because nǹkan imagine bí àyẹ̀ ṣe ń gèdì like yìí àgbẹ̀lagbẹ̀ tí mo ká ní tọ́sókè tó ń gèdì tó ń fi òbò pàdé okó mi tíyàwó mi ò sì lè ṣe é ìyá àgbàlagbà ó dé fi òbò ó fi ń pàdé okó mi ìyàwó mi ò tẹ̀lé ṣe gbogbo nǹkan ìyàwó mi a máa kanra ni bó gbé ní tọ́sókè a máa kanra ni bó ní kó ṣe alájá pé ó yà ò tiẹ̀ bẹ̀rẹ̀ ká ṣe style mi kí ni àtàrà mo ti dá o wọ́n ní òun sùn ni ọjọ́ kejì òun lọ bí iṣẹ́ òun ṣe because òun nídìí òun fẹ́ take care yẹn dáadáa òun fẹ́ kó jẹ́ ibẹ̀ yẹn wọ́n ní so ọ̀tún náà yẹn ìdígbà tó di ìjọ́ kẹta ìjọ́ tó ń dá fún wọn kúrò máa òun bọ̀ lọ́tún náà ìjọ́ kẹta ìgbà tó ìjọ́ kẹta yẹn ó ní òun wà pé kó máa òun ò tẹ lọ because òun ò pé òun má tẹ lọ jàre kìíní kan pé bí ẹ̀yà yẹn o lè má like kìíní kan ó ní òun kọ́ rí flashy ẹni yóò pé òun kò sí pim ìyá ìlélẹ̀ ìyá iná gbádùn ẹ̀ ó ní bóun ṣe pè wọ́n nìyẹn pé àkàrà mo ti fẹ́ pè yín o so mo ti ń bọ̀ o wọ́n kàn sọ pé ẹ̀mí kọ́ mo ọwọ́ mi ló tẹ̀ mí àtọwọ́ yìí tẹ̀ àtọwọ́ mi tẹ̀ mo sáà ti ń bọ̀ ó ní bóun ṣe lọ bẹ̀ nìyẹn pàtó ń débẹ̀ ìwọ̀n kọ́ ni ẹwọ́ ní mọ́tò wọ́n ní ìbùdó ẹwọ́ ní mọ́tò ó ní bóun ṣe gbé wọn lọ yẹn kò sáfún ẹ tó kàn gbé wọn lọ ìgbà tó ń débẹ̀ ó ní hòtẹ́ẹ̀lì tàlẹ̀ dáhùn bíbá òun wọlé òun gba kí ẹyẹ wọlé ní báwọn ṣe wọlé nìyẹn ó ní àǹtí ṣeun tí mo fi tèmi àti ìyá ìfi kúrò lóòótọ́ yẹn ìyá yẹn ò wọṣọ èmi náà ò wọṣọ a lè dó ara wa débi pé tí wọn kó máa dún ìwé pé ká ṣe ń ṣe alájá ká ṣe ń ṣe oríṣiríṣi ni tó yẹ èmi ni máa wọṣọ àlọ́ oúnjẹ wa tí má dé tá bá ti jẹun tán àtúnbẹ̀rẹ̀ láti pé ìyá ẹ̀ mú nǹkan kan òun wá ìmájìngbà tí ìyá ẹ̀ wà ní Ṣàngó Òde báwo ni ìyá ẹ̀ ṣe máa dókòtó ó ní òun dó ìyá ẹ̀ gidi gan àwọn dóra àwọn pàtó wípé ó tún mú ìyàpá ṣe máa wọkọ mi tó bá ní kí n mú ó ní kò sí ó ní ẹ mú náà bàtí ìyá ẹ̀ mú kó òun ó ní ọkọ rẹ̀ pé mo mà láyà ẹ̀ lóbo lórí pé ìyàwó òun gan tó bá ní pé bíbí tẹ́ ṣe láyà lóbo àní kí ni ẹ máa máa gbẹ̀tẹ́ kì í ṣàjá ó ní kó òun pé irú obìnrin wo lòun fẹ́ ìtòrí Ọlọ́run ó ní but torí pé tóun bá ń date obìnrin as girlfriend and girlfriend òun ò lè la lóbo òun ò mọ ọkùnrin tó ń dò ó ní bọ̀ táwọn ti fẹ́ra àwọn sílé òun kò jẹ́ kí n láyé lóbo ni pé kí ni ọjọ́ ìgbà tẹ́ kì í ṣàjẹ́ wọn pé tí òun ò ti sọjà rà báyìí ẹni ìyá yìí bó ṣe mú ìyá yìí mú kóun tẹ́kítẹ́kí mú kẹ́pọ̀n òun sí ẹnu wórówóró ó ní bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọn á ní kó kí ẹ jẹ́ kóun láwọn lóbo òun á lọ wọn á sọ fún wọn pé ẹ má jẹ́ kí anybody ṣe fún yín o ẹ má wọlé ẹni tàbí bá ti nídìí òun ẹ kàn máa sọ fún òun pé tí òun máa ra ìwà ìjọba màá máa dá yín lò anybody ò ní mọ̀ ọ́ láàrin mi àti yín ló bá ní àyà mọ́mí wọn kọ òní ìgbà tí mọ́mí mú ṣé mọ́mí ògò ló dẹ̀ máa ń ṣe báyìí náà ṣé ìyá wọn ló máa sọ ọkọ tó máa ṣe fóun ni ẹ ṣe ìwé tí kò bí òun fẹ́ fẹ́ yín ní ìsìnkú àwọn fẹ́ lọ ṣe wedding fún yín òun kò promise yín pé níwọ̀n bá tóun bá ṣe wà láyé wọn a máa satisfy yín kí nìkan tuntun wọn fẹ́ ṣé bí kò tẹ fẹ́ lẹ́nu àbí ṣé máa yẹn fẹ́ yín wọn ní rárá kò fẹ́ mi pé àjọ fẹ́ra wa náà ni mo ní wọn bá ti má ṣe wà láyé wọn máa satisfy yín so ní problem pẹ̀lú yẹn náà àdúrà sí pé kí n pẹ́ láyé kẹ́ẹ̀ náà pẹ́ láyé kájọ enjoy ara wa tó bá yá mi sí bí wàá tójú bá àwọn òjò àbí ọkọ̀ mọ́ náà ojú òjò ìṣèwà tó dún àfi àwọn òjò sẹ́yìn kí wọ́n máa lágbára àti dókó mọ́ wọn náà bá dẹ̀ rìn ìbàdàn bá dẹ̀ ní kó wọlé mọ́tò padà òun bá dẹ̀ torí òun gba lọ́jọ́ pé fúlẹ̀ òun fẹ́ sùn bẹ̀ ni but àwọn ò sùn bẹ̀ pàtílẹ̀ sùn òun mọ́ lọ so tó bá ní kó máa san 1 hour 2 hours ìgbọ́n làwọn máa lọ ṣùgbọ́n tó di alẹ́ ilẹ̀ ti sú gan nǹkan lọ drop key òun lọ sọ pé òun padà mọ́ òun lọ drop wọn pàtó ń dẹ drop wọn òun lọ sí bó ṣe drop wọn òun lọ sí ilé tàwọn òun ò dánwó mi òun kọ́ drop wọn òun lọ ń tẹ̀ wọn pàtó ń dẹ délé òun ṣe transfer fún wọn òun ṣe transfer 25,000 sí wọn ó ní ìyá ẹ̀ tó ń dúpẹ́ lọ́wọ́ wọn níbo wọn ti ẹ̀ ṣe jọ ṣe láti jọ ènìyàn ó níyàwó òun tó yẹ pé tó bá sí bàbá sùn Monday máa sọ fún mi ó ní dídí oṣù mẹ́ta òun ò bèrè pé kí ló wà lábẹ́
bó ibẹ̀ sínú ọjọ́ yẹn á mọ àwọn tẹ̀ ń dó kiri òní àwọn tó òun ò fẹ́ disturb ẹni torí wàhálà iṣẹ́ tó ń ṣe kó tó ṣe kí òun ò fẹ́ disturb ẹni o ìyàwó wàhálà tó ń ṣe ti pọ̀ jù òun ò fẹ́ disturb ẹni wà ní ẹ fẹ́ disturb mi àbẹ tí ń dún àwọn kan ta dún àwọn kan ta ìyẹn lòun ò fẹ́ disturb ẹni ó ní lẹ́yìn oṣù mẹ́ta yẹn ilé tó ti máa bẹ́yàwó oṣù mẹ́ta tó ń ti wá bó sọ pé ẹ tí ì dà ní tó lọ́wọ́ ara yọ kó òun kó lògùn ògùn rẹ̀ ẹ tí ì dà tó sọ pé òun ara yọ kó òun ni òun wọ̀ bẹ́tú òun bomi sórí wà tó ń tẹ̀dé padà ó sì yàtọ̀ síbẹ̀ ó ní rárá òun ti wà ókè rẹ̀ kàtàn àárọ̀ ọjọ́ kejì báyìí ọ̀dọ̀ ìyá ìlú òun lọ ilé ìgbọ̀dọ̀ òun tó yá yẹn mọ́ òun tó kọ́ ọmọ ẹ̀ ti máa lọ sí skul ọmọ ìkẹ́ tó jọ ń gbọ́ ti máa lọ sí skul wọ́n ṣe lọ nígbà ó wà sàárọ̀ òun sì lọ bí iṣẹ́ o pé òun kọ́ sáré wá ṣe nǹkan lọ́dọ̀ yìí kí ló sáré wá ṣe kí lẹ̀ sí oúnjẹ ló wá jẹ àbí ẹ̀wù oníyà yẹn òun ṣe ẹ̀ méjì ara àwọn náà dáadáa òun bomi sára òun dé gbàgbé ṣe lọ́n tó ìyàwó òun bẹ̀rẹ̀ sí lójú ọ̀kẹ́ni so àti ibẹ̀ lọ ìbálòpọ̀ àárín àwọn òṣè àwọn náà dẹ̀ ṣe àwọn ti bímọ mẹ́ta already gbogbo táìmù tó ń sọ òun ti bímọ mẹ́ta already wọ́n dẹ̀ ara wo ra àwọn ọ̀nà ìjọ tí ó bá táwọn bá ṣe lé padé bẹ̀ tó bá ti bá dájú ṣe pọ̀ ó ti ń kọ́ṣàn rẹ̀ kò rójọ́ òwúrẹ̀ lóhùn lórí mọ́ tó wọ́n sọ pé ó ti yá tá sọ pé òun bọ̀ wẹ̀ lọ́sẹ̀ màmá kó òun fẹ́ gbálẹ̀ òun fẹ́ tún lé ṣe òun fẹ́ ṣe gbá kan ó ní ìyẹn ti kọ́kọ́ kúrò bẹ́ẹ̀ ní ọjọ́ kan náà ó ti ṣe fóun náà tó sọ pé ẹ̀sẹ̀ péjá máa bọ̀ wọ́n sọ pé ẹni sùúrù ìwé ṣe kí ló dé sáà ṣe gbogbo ṣe wọ́n ṣe gbà tó máa fi dé padà báyìí òun tẹ̀ ti lie down òun ti bá òun ti text message àwọn tó jọ chat òun pẹ̀lú woman yẹn wọ́n tàbá jọ ń chat báyìí bí n tó ọmọ kékeré àtọmọ kékeré jọ ń chat ọmọ bóun chat kó òun ọmọ kékeré àtọmọ kékeré chat ni ìgbà mi máa sọ pé kó snap òbò ẹ̀ fún òun fẹ́ wò bò tó bá snap ẹ̀ fún báyìí wọn á rántí pé òbò yìí òun fẹ́ lọ dé bóbó yìí wọn á gbẹ́mí pò nínú ti àwọn tó fòbò pa ṣàwọn nínú ilé ìgbà tó bá jíjó kan òun á mú fóònù àwọn nǹkan tó máa sẹ́yìn sí òun gbà míì ó lè sọ pé wọ́n ní pé show me your body so máa fara hàn ìjọ yẹn fídíò yẹn ọkàn yẹn wọ́n á fi lẹ̀ síbẹ̀ òun mọ̀ kó tí àwọn wà lórí fóònù òun òun kó ṣiṣẹ́ lẹ̀ ìyàwó òun ṣàrí fóònù òun ṣí ẹ̀kọ́ fọwọ́ òun ṣí fóònù ó bá rí gbogbo mẹ́sẹ̀gì ó wá rí pé ọ̀rẹ́ mọ́mí òun ni bó ṣe jí òun yẹn thank God pé kò rí kíní yẹn dà sórí fóònù kò dá síbẹ̀ ó kàn jí òun ìwà tọ̀rẹ́ mọ́mí yẹn ẹ bára yín sùn ẹ ṣe gbọ́ ọkọ̀ dìgbàdúrà mi ṣó ò yá wèrè ṣó ò ṣe é kó ti yá wèrè ṣá oko ní kọ̀m̀pútà pé òun bọ́ rẹ̀ mọ́mí òun sùn ibi tó sún òun dé ni tí ò bá ti wá fẹ́ ya wèrè mọ́dún lọ́wọ́ má fọ ọkọ̀ fóònù mi mọ́ sórí òbúrú ṣá ó ní òun ò ná rí òun kọ́ ó ní òun kò pé tó gbé bí òun ti ìyàwó òun gbà fún òun ti dúró dáadáa ni ṣé òun àdébì kan òun àkàn ọ̀gẹ̀ èèyàn ó kó òun á máa dìde ó ní òun kọ́ ni tó bá ti fọ ọkọ̀ fóònù mi iná máa gbé ẹ ṣá àṣìfẹ́ ìyàwó ó ní òun kọ́ kúrú bẹ́ẹ̀ ó ní òun kọ́ lọ nítorí nítorí ti bí òun kọ́ gbà sí ti rúùmù lọ ni wọ́n ní máa lọ sọ fún mọ́mí ẹ máa lọ sí kíni tó bá ti bí ẹ̀dá lọ sọ fún mọ́mí mi tó bá fún mọ́mí mi ní àárọ̀ tó bá kúrò ní èmi ní ìrọ̀lẹ́ pé mi lọ́ọ́ máa lè wo tó bá ti kúrò ní èmi pé mi lọ́ọ́ máa lè ó ní òun ṣàṣọfẹ́ ó ní òpè sígbà yẹn mọ́mí òun pè òun pé òun gbọ́ wọn kan ọ̀rọ̀ tó ń sọ yìí ọdún 5 ni o ìyàwó òun ẹ̀ṣẹ̀ mọ̀ ní ìsìn yìí inú ọdún yìí ni o ó ẹ̀ṣẹ̀ mọ̀ inú ọdún yìí ni ó dẹ̀ wò pé kéde kan tó bóòlù òun ti ń satisfy ara àwọn ni ló fi wọ́n wá gbogbo ọ̀nà wọ́n máa wo password wọn wọ́n máa ṣe àwọn ọmọ password tó tẹ̀lé ọmọ òun ọkùnrin òun ṣe kiri òun ò jẹ́ kó mọ̀ mọ́ so torí pé òun ò lọ́ọ̀kì nọ́mbà woman yẹn ni kò ní èsì òun ti lọ́ọ̀kì nọ́mbà woman yẹn ìyàwó òun ti mọ̀ pé because ó rí ká mẹ́sẹ̀gì yẹn ó rí fídíò wọn ó rí everything bó ṣe pè ní kan òun máa sọ ní òwò mọ́mí mi ti pè mí pé kí ló wà láàrin màtí Lágbájá bẹ́ẹ̀ ò lè rojọ́ fún wọn àmọ́ tí mọ́mí mi bá sọ pé tí mọ́mí mi bá bí tó bá mọ̀ lẹ́yìn tó sọ fún wọn mo sọ fún wọn pé mo ti confuse wọn kókò rí bẹ́ẹ̀ tó bá padà wá lọ sọ fún wọn àbí woman yẹn padà mọ̀ pé mo bá wọn sùn òbí bá pé mi àti wọn jọ wà ní nǹkan kan òbí tí mi bá ti mú lé ẹkú òun lé mi kíyà òun fọwọ́ òun gbóhùn sí òkúkú mọ̀ pé nǹkan tó máa ṣe nìyẹn máa lé ẹ ànátẹ̀ ní ìlọ torí pé olójọ́ fún mọ́mí mi láti ẹ̀ ní ìlọ ọdún kan lẹ̀ yìí okó mi ò ní kan ní òbò ẹ̀ bóyá tẹ bá ti ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ fáwọn àwọn obìnrin ìyàwó yín tó máa ń gbogbo sá fún yín bóyá orí wọn máa pé ẹ̀yìn wọ́n kó ló ń sanwó ilé wọ́n kó ló ń sanwó iná wọ́n kó ló ń sanwó school ọmọ wọ́n kó ló ń sanwó oúnjẹ just because school wà ń lé kó dáná oúnjẹ kó gbálẹ̀ kó jẹ ṣètò ẹ̀gẹ́ bí obìnrin ẹ̀ tún máa gbogbo yín sá ọlọ́run mọ̀ yín ó ní
ọdún kan ó ní àǹtí Ṣeun ọdún kan yóò tí pé mi ní súnmọ́ ìgbà tí ó máa dédé ń sùn a máa jọ lọ́jà a máa jọ sùn mọ́jú ó ti kọ́ta rẹ̀ kó lára mọ́mì mi mọ́mọ́ ẹ̀ náà mọ́mọ́ ẹ̀ kàn sílé ni àwọn irun oríṣiríṣi wọ́n ẹ̀ máa ṣe tó bá kú bẹ̀ tó máa rí irun kan tí mo láì gbà máa sẹ́ǹdì ẹ̀ sí wọn wọ́n máa ṣe máa rí lórí wọn àǹtí Ṣeun èmi àti wọn ti bá àti pé 5 years láti bára wọn lájọṣepọ̀ mi ò dẹ̀ regret ìjọ kan pé mo mọ̀ wọn mi ò regret ìjọ kan gbà tí ẹni tó fílẹ̀ gan tó fi tó rí pé wọ́n jọ ń sọ̀rọ̀ ìjọ kan mo kàn rí pé ẹnìyẹn pé wọ́n kọ́ sí fún ta ló pè yín ẹni kò sí nǹkan kan ẹ píkọ̀ yín náà ó yẹ ìpíkẹ̀ ó ní wọ́n máa píkẹ̀ àtọ́wọ́ ẹ mo lè ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ oníwà pé mi padà ó ga o oníta wọn á pẹ́ta nìyẹn wọn á ní ṣe bí máa yẹn ní nígbà tó rí pé ẹ kú ó rí pé ẹ rí yánnayànna ó fẹ́ padà wá oní tó ń bínú sí wọn tán pé òun tó ń pí kọ́ báyìí yẹn sunkún báyìí ló send voice note ó sunkún send voice note sóhun ni kíníkan kó tó wò pé ẹ̀yìn náà ti fall in love so àti Ṣeun ìyá yẹn nìkan ni màá ti ara bára wa lájọṣepọ̀ kò sí nǹkan kan ṣe rí ìyàwó mi yẹn orí ẹ̀ máa tó pé wá so bó ṣe jẹ́ nìyẹn ìṣètàn mi o mi sáà ń sọ ọkùnrin tó lóko lẹ́gbẹ̀ẹ́ òbò wọn ní ká bá wọn sọ fún yín ni bóyá kó ẹ̀wọ̀n kan àbí èèyàn méjì lọ́gbọ́n. Thank you so much for watching this wonderful story. Subscribe.